أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tó jẹ́ wípé gbogbo nǹkan pátá ń lọ sàlàyé fún wa kó tó jáde láyé. Ó fi wálẹ̀ alal mahajjatil bayda lórí ojú ọ̀nà kan tó má parangada tó funfun gbòò bí èèyàn tọ̀ lọ́sàn-án yóò rí iná bó ṣòro ló fi tọ̀ yóò rí iná àtọ̀sán àtòru rẹ̀ ọ̀sán ni kò lóru. Sallallahu alayhi wa sallam kọlọmba ni kí Ànábì náà kọlọmba ni gẹ kọlọmba ni tọ́jú gbogbo àwọn ará bá ní ṣèkẹ àti gẹ fún gbogbo àwọn ará ilé Ànábì sallallahu alayhi wa sallam tó fi lórí gbogbo àwọn mùsùlùmí táà ń tẹ́lẹ̀ jùpọ̀ náà tí Ànábì wá filẹ̀ tí ó fi dijọ́ gbéra rẹ̀ kíyámà. À ń fi àsìkò yìí a fi ń ṣàdúrà iléeṣẹ́ tẹlifíṣàn tí a wà IATV so ọlọ́ba lè kọ́lá mọ́jọ kọ́ bàjẹ́ o mọ́jọ kó jóná o àlùbáríkà tó pọ̀ ọlọ́run bá ní fi síbẹ̀. Olùgbọ̀wọ́ ètò yìí ẹrú Ọlọ́run tí wọ́n fi ń wojú rí Ọlọ́run ni Ọlọ́run bá ní ṣàlékún dáadáa rẹ fún wọn o ìgbésí ayé wọn Ọlọ́run máa jọ kó dáa sí ibi tó dáa dé Ọlọ́run máa jọ bàjẹ́ wọlé àjọ kan so rẹ wọlé abúlé ìlàyẹlà olùnáwó sẹ́sìn Ọlọ́run ni wọ́n arísìkì tó tún ju báyìí lọ Ọlọ́run bá ní dàbò wọn la haula wala quwwata illa billahi al-azim. À ń sọ nípa àwọn ọ̀wà méje tí máa ń ba iye ẹni jẹ́ tí ó jẹ́ yín ọ̀rọ̀ lálẹ́ kí a máa ti wọn ò ní rí mọ́. Àwa débi ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wà á kìlò rìbá ìmọ̀ àjòwò èlé ìmọ̀ àgbowó èlé aburú ńlá ni. Ọlọ́run ọba àlekèọlá ń sọ fún wa nínú alukur'an inú suratul Baqara Ọlọ́run ní alladhina ya'kuluna rìbá. alladhina ya'kuluna rìbá. Ọlọ́run ní gbogbo àwọn tí ń gba owó èlé ẹ ó kọta ẹrí kẹ pé gbọmúlé láńtà ni ó gbónílé láńtà ni ó cooperative ni ó kìnnìkan ni ó napo ni ó nadepo ni ó ẹrí kálukú wà fún packaging oríṣiríṣi kíọ́sì kékeré báyìí oríṣiríṣi àwọn ọmọ kan wọn kàn gba àwọn ọmọ tó jáde ss3 ẹran báwọn ìyá lọ́jà owó díẹ̀ ohun 30,000 láwọn owó kéékèèké kọ́ máa ra san díẹ̀díẹ̀ ọ̀sẹ̀ méje ni wọ́n fi san ẹ̀wọ̀n fèlè báyìí lé lórí gbogbo ọ̀nà tó bá rí tẹ́ ẹ̀rọ pé mú dẹ́kun báwọn èèyàn ni ọlọ́ni la yaqumuna illa kama yaqumu alladhina yatakhabbathu ash-shaytanu minal mas. kama yaqumu alladhi yatakhabbathu kìí ṣe lè zina o. kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu minal mas.
ọlọ́run ní la yakumuna illa kama yakumu alladhi yatakhabbatu ash-shaytanu minal masi. tó bá dàlí kíámà tó lọ́nba ní ẹ dìde ẹ wá gbàwé iṣẹ́ yín kálukú wá gbàwé iṣẹ́ rẹ̀ bí wọ́n ó ṣe ìdìde tí kálukú ó dìde ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn kan bẹ wọn ó dìde wọ̀yádù wá aydihim hubla ọwọ́ wọn ó lóyún báyìí ni àwọn wonu àwọn oní masturbation tí wọ́n máa masturbate tó jẹ́ pé ọwọ́ wọn ni wọ́n máa fi fún nǹkan ọmọkùnrin wọn kí spam olùbà jáde ń bẹ ọwọ́ wọn ò wù ní báyìí nẹ́tíwọ̀kẹ́ àwọn ẹni àtìláwí ni ṣùgbọ́n àwọn ẹ̀tọ́ onírìbá ibi tá à ń lọ gẹ́gẹ́ nu wọn ó dín jọ́ wẹ̀rẹ̀ kí á máa yìí wọ́n ya wèrè déwájú ọlọ́run tí wọ́n máa ṣe báyìí bí ẹni tó mu tí yóò wọ́n máa ṣe báyìí so ọlọ́run ni wọ́n sìn wọ́n déwájú wọn lọ́run ìgbédìde wèrè ló wọ́n gbé wọn dìde ọlọ́run wa ní ẹ lè máa wò kékeré tọ́lọ́run fi ṣe báwọn ọlọ́run ní. dhalika bi annahum qalu. ọlọ́run ní nítorí tó já sí báyìí ni pé nígbà wọn wà láyé ní tí a ń sọ lẹ́nu wọn ni pé innamal bay'u mithlu riba. wọ́n ní kí la burú ń pa interest ẹ̀yàn ló nídìí owó adẹ̀ fún so a fún 30,000 a ní kó fi san 35,000 síwá tí yẹn náà rajà ní tó rajà 30,000 sí 30,000 náà ní ọ̀tá ni so ọlọ́run ní ẹ má dà pọ̀. wa ahallallahu al-bay'a. èmi ọlọ́run mo ṣe transaction kátàkárà mo ṣe lẹ́tọ̀ fún yín ẹ bá rọjà 1 naira kẹta 100 naira mo ṣe lẹ́tọ̀ business nìyẹn torí pé who bear the profit bear the liability so ọjà tó rà kò sí assurance pé dandan ni kò jèrè o lè sort ọjà nìyẹn risk ni àmọ́ lówó èlé bẹ́ẹ̀ ni yẹn kú yọ̀ sán torí pé ẹ ti gba nǹkan lẹ̀ ó ti ní collateral security kò sàrédé gbowó lọ́wọ́ yín ó ti ní nǹkan tó fi dógò so ní tó fi dógò yẹn bí ọ̀sán nǹkan tó fi dógò ti wà lọ́wọ́ yín náà ọlọ́run ní wa ahallallahu al-bay'a wa harrama riba interest yàtọ̀ sí business ẹ má jẹ́ pọ̀ arabi táwọn yẹn ti ṣe kínní nìyẹn tá a bá sọ fún wọn ní kí ni aburú nígbà tí èèyàn ò dẹ̀ lówó lọ́wọ́ wọ́n dẹ̀ yá yẹn ẹ̀yin náà wò èèyàn fi rí bùkátà gbọ́ lásìkò yẹn kí wàá ní small just little interest náà ní now small interest ó ní sẹ́rí small gẹ́gẹ́ ò laburú small yẹn gẹ́gẹ́ ó ní òróǹro ọlọ́run ní business yàtọ̀ sí. faman ja'ahu maw'izatun min rabb. ومن جاءه موعظة من ربه فانتهى. ọlọ́run ní ẹnikẹ́ni tó bá jẹ́ pé wàásù wa dé bá látọ̀dọ̀ ọlọ́run tá a bá sọ báyìí pé sọ gbọ́ pówó èlé ọ̀dà aláàjì bàbá olólówó èlé tó gbọ́ báyìí fantaha tó wá jáwọ́ pé ṣe mọ́. falahu ma salafa. ọlọ́run ní gbogbo tó ti ṣe lọ́hùn ó bọ̀ ní bí ọmọ torí pé o ti gbọ́ wá sí o ti tẹ̀lé. wa amruhu ila Allah. ẹ bá ń falamọ́ rí ẹtì sọ́dọ̀ èmi ọlọ́run ẹ fi mi àti ẹ̀lẹ́ kò sí wàhálà. wa man aada. ṣùgbọ́n tó bá wá gúnrí tó ní kíni so easy ni síyẹn lè láyé gan-an láì ní ẹ pé yọ̀ọ́yàwó èlé ni so easy ni owó àlàálẹ̀ ọ̀gán wá dáa ẹn tó bá wí bá kí ni ó ṣẹlẹ̀ sí. ulaika ashabun nar. ọlọ́run ní àwọn ọmọ nánu o ọba tó dáa ní sọ̀rọ̀ ẹ̀ sẹ́ni gbòòrò àwọn báwọn tí wọ́n gorí ké kò yí sí èèyàn á lo credit card kò sí bá a ṣe ní lò ó. ulaika ashabun nar. ọlọ́run ní ọ̀gọ̀rọ̀ ru àwọn ẹni yọ ká ẹ̀ mọ́ iye ru wọn sí ashabun nari ọmọ náà ni wọ́n o. hum fiha khalidun. inú náà ni wọ́n dẹ̀ máa gbé lọ gbére ntọ́tẹ̀lé. yamhaqullahu riba. àyà àwọn ọlọ́run tó tẹ̀lé ra wọn ni àyà kelo nù. 276. 275 276 ọlọ́run ni yamhaqullahu riba. èmi ọlọ́run yìí máa kó parun bá gbogbo bí interest bá wà ní sórí ní tó fi ń jẹ gbèsè lórí gbèsè interest ni ní tí ò yọ ní àṣírí rẹ̀ nù èpè àti sánmọ̀ ni èpè inú tó kó bá nàìjíríà tí nàìjíríà ò fi bọ́ nù kí nínú gbogbo lédè tí bá ti ń yáwó èlé pátá àdánwò ni kò sórílẹ̀-èdè tí ọba inú gbogbo lédè tí yáwó èlé kò sórílẹ̀-èdè tí àdánwò ní bá ọkàn lè yàtọ̀ síra wọn ni àdéhùn ọlọ́run ni kò ṣeé yí padà ó lé ọlọ́run ní mọ kó parun bá ẹ̀ẹ̀kan lè gbọ́ ni pé kí ní ká táwọn sórí wíìdì ká ó di wíì ẹ bèrè pé owó ni ẹ fi kọ́
yamhaqullahu riba. síbí wọn náà mọ àwọn olówó tó jẹ pé bí wọn ṣe kú tán àwọn property wọn àwọn ọmọ òríta kí ló fà á báǹkì náà ti fi yáwó gbèsè yẹn wọn ọdẹ bọ nbẹ wọn kàn yí mọ aṣọ lásà tó kọ ní wọn fi ń gbéra kò sí nǹkan kan mọ́ lẹ̀ torí pé interest ti gùn bàbá Ọbásanjọ́ nígbà àwọn dórí oyè ní 1999 wọ́n wá wo interest táwọn tí Nàìjíríà ti yá owó tí Nàìjíríà ti yá bá láti 1997 tí dàbí nǹkan ní Paris Club wọ́n tún wá rí gbèsè rẹ̀ lẹ́pẹ́ interest compound bàbá Ọbásanjọ́ ní tí wọ́n bá bí alẹ́ rè pé kí ni nǹkan orí ibú jù láyé àwọn ò ní compound interest ni àwọn èsì interest gan tán ká tó sọ pé ojú owó láti 70 táwọn ti kó ń bẹ àwọn tó wá wá padà ní 1999 Ọlọ́run ní Nàìjíríà ẹ̀tọ́ àgbọ̀ Nàìjíríà tó ń lọ yáwó mi ẹ wá ní ẹ̀ńdà títí ń tètè wù ẹni ẹ̀sìn kìíní kan tètè ṣe gbá so kí ló fà èpè ọtísẹ́mọ̀ náà ní yamhaqullahu riba. Ọlọ́run lé mi Ọlọ́run mọ kó parun bá gbogbo bí interest bá wà ní yurbi sadaqat. ṣé ẹ rí sàárà tẹ́ bá ṣe ìmọ̀ bá yín rèé tí ọmọ dàgbà sí ọ̀nàwó sójú ọ̀nà tọ́lọ́run ọjọ́ zaka òṣègbà ọ̀sàwó ìmọ̀ bọ́ ọ̀rẹ́ ni mo bọ́ fipamọ́ ni o. wallahu la yuhibbu kulla kaffarin asim. Ọlọ́run ò nífẹ̀ẹ́ gbogbo kèfèrí aláìmoore ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kéé fún tó ní rárá kí la burú ń bẹ̀ ẹ wo àwọn àfáàyàn ò rí nira ni wọ́n mọ̀ pé nira jù nira lọ Ọlọ́run ní já rí nira o Ọlọ́run ní já rí nira o Ọlọ́run kò ní fi àdánwò kan wá lọ bí ìbínú rẹ̀ wọ́n lájọ kan sọ rẹ̀ wọ́n lágbóná láyà. ya ayyuhalladhina amanu. Ọlọ́run ni mo pè yín olùgbàgbọ́ òdodo. ittaqullaha. ẹ bẹ̀rù Ọlọ́run alájì alájà bẹ̀rù Ọlọ́run. Wadharu ma baqiya minar riba. Ọlọ́run ní gbogbo ibi tẹ́ ẹ ń tọ́ sẹ́kù nù rìbá wọn ẹ fi ilẹ̀ wọ́n sọ pé ẹ̀bọ̀ tí mo lówó ń bẹ cooperative yẹn mo ti ń ṣe bọ̀ ti pẹ́ Ọlọ́run ní wadharu àmì òfin ilẹ̀ kọ́ wọ́n bá wà minal halikina inú àwọn tí ó parẹ́ lálẹ́ kìámà torí pé kanu ti ń pa ní rẹ̀ ní tó kò sí. Wadharu ma baqiya minar riba. In kuntum mu'minin. tó bá jẹ́ pé mọ̀mìnì ni ọ́ o tètè fi ń tọ́ sẹ́kù nù rìbá ń fi ilẹ̀ ayàwó ló tẹ̀lé. fa in lam taf'alu. fa in lam taf'alu Ọlọ́run bá sí wá kékékéké fún ẹ tá a pariwo ẹ tó bá ní ẹ wo èmi ò lè filẹ̀ ibi tí mo ti kọ́lé àgbẹ̀ alájẹsẹ́kù àwọn olùlọ́ra ilẹ̀ fáwọn ibẹ̀ ló ń gbé kiri kan Ọlọ́run fa in lam taf'alu. tó bá lò lè filẹ̀ fa'dhanu biharbin minallahi wa rasulihi. Ọlọ́run ya kéde ogun àgẹ́sẹ̀ mi Ọlọ́run àtànàbí sọ́kọ́ fẹ́ bá a jagun torí pé ogun mi ló ti tọrọ sórí pé tí ń dàgbé sí ayé rẹ rúnu ọmọ yẹn kan sọ pé ìyáálé ọ̀kẹ́kẹ́ ní í ṣe ọ ní ìyanu fámìlì rẹ pọ̀ owó ilé rẹ tó tọrùn bọ̀ ní Ọlọ́run tó bá lónìí jáwọ́ ọya kéde pé ọfẹ́ bí mi Ọlọ́run àtànàbí jagun. wa in tubtum. ṣùgbọ́n tẹ́ ẹ bá túbá. falakum ru'usu amwalikum. Ọlọ́run ní kápítà tó fi tọ́ dá sínú cooperative fún ẹni tó fi ilẹ̀ ìwọ ló ní sọ pé ọmọ lọ gba nǹkan rẹ o ẹ̀yin lẹ ní. la tudhlimuna wala tuzlamun. Ọlọ́run ní ẹ̀yin náà gbọ́dọ̀ la tudhlimuna ẹ gbọ́dọ̀ ṣàbòsí wala tuzlamuna a sì ní bóyin sí ẹ̀yin náà ẹ má ṣàbòsí kápítà rẹ tó wà ń bẹ ìwọ ló ní ẹ wo nǹkan tó lọ́n sọ sọ́tún kù. wa in kana dhu usratin fanadhiratun ila maysara. fanadhiratun ila maysara wa an tasaddaqu khayrun lakum in kuntum ta'lamun. n ta fẹ́ lò ní pé àyà kura nínú ànábì wa ní gbogbo ẹni tó bá jẹ́ ẹni tí ń jẹ wéèlè Ọlọ́run ní gbèdégbè sí kí Ọlọ́run kọ́ máa bá sẹ́kítírì tí ẹ gbà sọ́fíìsì òun náà wà ń bẹ wítínẹ́sì tó náà jẹ́rìí pé ọyá ẹ̀kọ́ lẹ̀ pé lágbájá ọwọ́ agbowó ní cooperative ànábì ní òní dáa fóònù náà akọ̀wé ọ̀sàkọ̀wé dáná ọlọ́sàkọ̀wé cooperative ọjọ́ mọ̀rẹ́ ọlọ́mọsàkọ̀wé ń bẹ ojoojúmọ́ ní forí képè wálé ẹ wá ní gbogbo ẹ̀ ń dàrú bóni ò sí ní dàrú jẹ̀mọ́ ẹ̀jẹ̀ àkóńdì rìbá
تب يا ابن آدم أنت اليوم في مهلي استغفر الله إنني غافر الله استغفر الله إنني غافر الله. ẹ jẹ́ àtúbà kò ń bí ẹ̀ṣẹ̀ rí báyìí ẹ jẹ́ àtúbà ọlọ́run ọba àlékèọlá ọba aláforíjì ni ìwọ fi ọkàn kan fi ìsọ̀rí ibi tó dẹ́dẹ́ hàn ọlọ́run ni wọ́dàrú má bà kíyà mí náà rí bá ní stop ẹ̀ bá má tún jẹ́ kọjá bá mọ́ so ó ti tán lọ fi yóò lẹ̀ so ìlànà bí náà ti sọ yìí lọ́lọ́run sọ yìí inú ìwà méje tí máa ń pa ní rẹ ni ẹlẹ́ẹ̀karùn-ún ànábì wa ní wàkọ́dífù wàtàwálì yawm zahaf abilẹ̀ kẹfà nù wàtàwálì yawm zahaf kéèyàn sá lójú ogun ìsìláàmù gidi òrìjínà tí èso ogun Boko Haram kìíní kankan rárá o wàhálà dé ìjẹ̀sìn ṣẹlẹ̀ níjẹ̀sìn òrìjínà tí èsè àǹdíbọ́ǹbù sí mọ́ra o ẹ ti wá wà lójú ogun báyìí kẹ́nìkan wá sákò ń bẹ́ẹ̀ ànábì ní inú ẹni tí wọ́n wà tí làlíkì àmọ́ lọ wà tó kọ́ ságun ní tó lè múyàn ságun ni pé tó ọba ilé pàdé kèfèrí tó ju méjì lọ ìwọ nìkan ní kọ́nà ẹ wà lójú ogun bí tó ti ń lọ ló ti pàdé wọn ọwọ́ afẹ́ sá padà kọ́ ọ lọ join àwọn gúrúùpù rẹ tí ẹ bá pọ̀ lórí eléyàn lóye kí bí tó ti ń sá lọ kì í ṣe pọ̀ ọ̀sá náà ọ̀sá láti lè lọ fi rì tẹ́nu agbára lọ́dọ̀ àwọn èèyàn rẹ ibi tó wà oníkẹ́ni ẹlẹ́ẹ̀keje wàkọ́dúfò lè mú ọ̀sọ̀nà àti lè mú mìíràn àti lè gọ̀ọ̀fìlàt kéèyàn máa parọ́ sínà mọ́ mú mìíràn lóbìnrin kọ́ máa parọ́ sínà kí Jagunlabi kọ́ máa kọ́ tó o bá ilé dán wò tó ń pè yàn ló ń zina láì jẹ́ pé orí ẹlẹ́rìí mẹ́rin báyìí tí ó sọ pé òun rí nǹkan ọmọkùnrin nígbà tó wojú ara obìnrin kì í ṣe pé mo rí ẹni tí ẹjọ́ máa ń sọ̀rọ̀ àbọ̀ sọ fún mi pé ẹ kéré kan rárá o tẹ́ ẹ bá pé mẹ́ta tẹ́ ẹ bá ní òun sì náà lágbájá tẹ́ ẹ bá ilé mẹ́lẹ́rìí mẹ́rin wá gbogbo ẹ mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkọ̀ọ̀kan ẹgbà 80 péré sẹ́mi rẹ̀ gbé sẹ́mi ẹgbẹ́gba so kéèyàn máa ju kó sí náà torí pé o ti bọmọlúàbí ẹni yẹn jẹ́ nù Islam sì takò ká bọmọlúàbí jẹ́ jàmáà ẹ jẹ́ ká jìnnà sáwọn àwa méjèèjì yìí ànábì ní nínú nǹkan tí máa ń bayé ẹni jẹ́ tí ó jẹ́yàn ọ̀rọ̀ lálẹ́kì àmọ́ ọlọ́run níjọ́ ara o ọ̀rọ̀ àlẹ́kì àmọ́ kì í sáwàdà o tí wọ́n ní nǹkan kó kó báyìí lálẹ́kì àmọ́ ìyóre wáyé wá tún sí padà mọ́ o يوم القيامة لا مال ولا ولد يوم القيامة لا مال ولا ولد ẹ̀rọ àlìkàmà kò sówó kò sọ́mọ kò sí pọ́mọ mi ní owó ní ẹni tí mo lè fi ra nǹkan. wàlá àbúkà wàlá ummu wàlá nasabu wàlá àbúkà wàlá ummu wàlá nasabu. kò sí ìran kò sí fámìlì àfi káyà bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run sì pa á láṣẹ pé ká bẹ̀rù rẹ̀ àfààní ọlọ́run bẹ̀rù níjọ́ gbéra rẹ̀ kíámà sí wánú ẹni tí yọ́ là ní o wala taj'alna minal halikin mọ́ká àkúnẹ̀ ẹni tí yọ́ parẹ́ mọ́ká àkúnẹ̀ ẹni tí yọ́ parun ní táàfin kàbínú wọlé ọlọ́run mọ́jà lè ṣe la hawla wala quwwata illa billahil azim. àpàdà sábúrú tó bá domi àpàdà sábúrú tó bá domi má jẹ́ àbáwọn mú tó bá domi má jẹ́ àbáwọn mú tó bá daṣọ má jẹ́ àbáwọn wọ̀ tó bá daṣọ má jẹ́ àbáwọn wọ̀ tó bá dóyin má jẹ́ àbáwọn là tó bá dóyin má jẹ́ àbáwọn là Ramadana mẹ́wàá èyí tó kọjá Ramadana mẹ́wàá èyí tó kọjá. Adúpẹ́ f'Ọlọ́run kó ṣojú wa adúpẹ́ f'Ọlọ́run kó ṣojú wa Ramadana mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì Ramadana mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì abẹ́bẹ̀ ni jẹ́ kó ṣojú wa abẹ́bẹ̀ ni jẹ́
ṣojú. alhamdulilayi rabbil alamin. Báyìí ni a ṣe rí mọ lórí ètò yín ètò Al-Basira fún ti sáà tí a wà yìí. Àwa tí a jẹ mú ètò wá sí ojú ìwòran yín àfọwà Yusuf Adédoyin Ajánásí Ajéwàmbí ni àwọn sars wa tí wọ́n ti ń bá a sọ̀rọ̀ àtàárọ̀. Àwọn náà ni Fadila Sheikh Alhaji Suleiman buni Ibrahim Abi Ibrahim Ẹ̀sàòkè. Fún àǹfààní àti àwọn wà ní tí a wá fẹ́ pò wọ́n lẹ́yìn ètò ẹ jẹ́ ká pò wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09058422793. Òun náà là ń wò lábẹ́ mú ìmọ̀wòrán wa yẹn 09058422793. Ẹ dákun tá a bá fẹ́ pè ẹ jẹ́ ká jẹ́ ó tó bí ọwọ́ aago 2 sáago 4 àbí lẹ́yìn mọ́gíríbì ní alẹ́ torí Ọlọ́run. Àwọn ẹni tó ń darí ètò náà ní àfáàrí Ridwanullahi Muhammad Jami aka mẹ́jọ bàjẹ́ oníwàkà súnà. Ìpàdé tún di ìdájí ọ̀la pẹ̀lú ọ̀sẹ̀ Ọlọ́run. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.